mo ní kílẹ̀ ṣe Jamiu Adégún à. ṣe é ṣe àkọ́kọ́ tí mo ṣẹ̀ ní pé mo ní mo ṣàlùsùn máa jẹ mọ́ wọn. ṣe ni mo ṣe nìyẹn o tí mo ṣẹ̀ tó fi gbógun tì mí rẹpẹtẹ. mo ní mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn mọ́ torí secret court ni alùsùnà wà jàmá ẹgbẹ́ òkùnkùn ni ṣe pé tí kò bá pààyàn wà láàyè tọ̀nà wò tí kò bá káyàn mọ́bẹ̀ kò yàtọ̀ sí ayé àáké kò yàtọ̀ rárá. ẹ má gbàgbé pé a ò ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òkùnkùn ni. ohunkóhun tẹ́ ẹ bá ti ń ṣe tán bá sọ fún yín pé ìjọ́ tó o bá ní o ò ṣe mọ́ kí wọ́n pa ẹ́, ó yẹ kó o ti mọ̀ wípé ẹgbẹ́ òkùnkùn ni. àwọn tó ń ṣe Islam tán bá ní àwọn ò ṣe mọ́ nínú òfin ṣẹ̀ríà, ìdájọ́ ẹ̀ ní pé irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n pa á. ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ní láti òkè délẹ̀. gbogbo nǹkan tẹ́ ti ń gbọ́ látẹnu wa, Àkànbí olówó Èkó tàbí èmi tí mò ń sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pátápátá tí kan Akéde Oòduà, òdodo là ń sọ, àparọ́ fún yín. ẹ kàn gbìyànjú ẹ lọ ka ìwé Quran àlòkù ìranu yẹn àtàwọn àdìtì yẹn, ẹ lọ kà á fúnra ara yín. tó bá wá dàbẹ́ ní pé ó kà yín láyà ẹ ò lè kà á, bá a bá ṣe ń mú wá ní kọ̀ọ̀kan èjèèjì, ẹ̀yin náà ẹ lọ yẹ̀wò kẹ́ wá lọ kà á fún ara yín. ẹ má lọ bá àáfàá, àwọn àáfàá yẹn máa parọ́ fún yín láti rí i dájú wípé ẹ wà nínú ìgbèkùn yẹn, wọn ò ní fẹ́ tú yín lẹ̀. Ọlọ́run Olódùmarè kò kí ń ṣe Allah, Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn, Ọlọ́run Olódùmarè ò níná, kí ló fẹ́ fi ṣe? ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè, ó fẹ́ràn gbogbo wa. ìkórìíra ni Allah. Allah ó ní kèfèrí. gbogbo nǹkan tẹ́ ń kànú Quran yìí pé Allah ló dá ilé, ó dá ilé, claims ni. ẹ̀yin náà lè sọ pé ẹ̀yin lẹ dá ayé àtọ̀run, kò sẹ́ni tó fẹ́ mú yín sí, claim ni ẹ lè claim ẹ̀. nǹkan tó wà nínú Quran claims lásán ni láti fi tàn wá. Allah ò dá nǹkan kan. ok, tẹ́yin náà bá sọ pé ẹ̀yin lẹ dá ayé àtọ̀run, ẹ wá dá ẹ̀sìn lẹ̀, ẹ wá sọ pé àwọn tí ó bá ṣe ẹ̀sìn yìí o nǹkan kan lẹ máa fún wọn lẹ́yìn tó bá kú o, àwọn tí ò bá ṣe ẹ̀sìn yìí o wọ́n máa wọ ibì kan. bó ṣe rí nìyẹn. Muhammadu kàn dá ẹgbẹ́ yẹn lẹ̀ láti fa àwọn èèyàn sínú ẹ̀, ó ní láti máa sọ oríṣiríṣi nǹkan fún wọn. ìgbé àti tó bá wọ àánú ẹgbẹ́ yìí o, tó bá ti kú o máa wà níbì kan tó mi ti ń ṣàn, o máa jayé, àwọn obìnrin máa wà pẹ̀lú ẹ, wàá máa jẹ nǹkan tó bá wù ẹ́. scope ni. ẹni tó bá ti kú kò sí nǹkan tó fẹ́ lọ jẹ, irọ́ ni. tó o bá ti ṣe o máa wọná iná jáàná, mo máa wà ń bẹ́ẹ̀ lọ gbére, o máa jóná lọ gbére, irọ́ ni. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn, kò sí iná kankan, kò sálùjọ náà kankan, ayé kankan ò parẹ́. nǹkan tá a bá ṣe la máa gbà, ilé ayé lẹ̀san wà. ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni. ẹ padà lọ sí ilé yín. nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín, òrìṣà tí wọ́n bá ń bọ nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah ṣìgìdì ilẹ̀ Lárúbáwá ni nǹkan táwọn ọmọ Lárúbáwá ń bọ ni. ẹ jí ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. mo sọ yìí mo dúró, ó dìgbà.